gbogbo wa ṣàlàáfíà ní bá gbogbo wa a kú ojúmọ́ gbogbo ọmọ kọlẹ̀ Yorùbá pátápátá ni mo kí nílé lóko lórí ọ̀rọ̀ tí a ṣì ń bá bọ̀ ni nípa ọ̀rọ̀ nǹkan tó fẹ́ máa ṣẹlẹ̀ ní ilẹ̀ wa tí àwọn ẹlẹ́sìn sìn tí wọ́n á tojú bọ ọba tí wọ́n rò pé ayé náà ń jẹ tó fẹ́ ba ìran wọn jẹ́ àgàgà àwọn mùsùlùmí. Ǹjẹ́ bí wọ́n ṣe le kankan nílẹ̀ Yorùbá nílẹ̀ bàbá tó bí wọn lọ́mọ a mọ̀ pé gbogbo wọn ṣọmọ Yorùbá onínú kí ìyá wọn jọmọ Fúlàní kí bàbá wọn fẹ́ Haúsá rí àbí torí ọmọ kọlẹ̀ Yorùbá tó bá ń ṣe ẹ̀sìn kò ní fẹ́ ṣẹ̀sìn kó ba ilé ẹ̀ jẹ́. Ǹjẹ́ la rí nínú àwọn àfáà tó ń pariwo kankan yìí tí wọ́n tẹ̀ ti lọ sílẹ̀ Saudi kán lọ sọ fún wọn nílẹ̀ Saudi pé ẹ̀yin Saudi o nǹkan tẹ́ ń bò ní Kaaba yìí o a fẹ́ mọ nǹkan tó wà nú ẹ̀ torí wọ́n wá sílẹ̀ Yorùbá sàn fẹ́ dàrú wọ́n ń pariwo kankan wọn fagbára mẹ́nìkan kọ́kọ́ wá jọba. Ǹjẹ́ a rí lára wọn tó lọ sílẹ̀ Saudi Arabia torí gbogbo ìlú ló ní èèwọ̀ títí ẹ̀ gbogbo ìlú ló ní èèwọ̀ títí ẹ̀. Tẹ́ ẹ bá lọ sílẹ̀ Israeli lénìí níbi táwọn Júù wà tán ti ń ṣe nǹkan wọn ò bí ẹni black man kó wọbẹ̀ ìwọ wọn nìyẹn wọ́n máa lé ẹ padà ní ibùkún nílùú òyìnbó tá a wà yìí ìran Júù protect ìran wọn ni wọn ò jẹ́ ó bàjẹ́ dè ní wọn ò bí ẹni kó ló fẹ́ lọ síbi kíní wọn ó níbi tó gbúdọ̀ dé torí pé àṣírí wọn nìyẹn. Kódà àwọn tó ń lọ sí Jerusalem gan tó ń lọ Jerusalem láti lọ wo fún tourism tó ń ṣe fún tourist tó ń ṣe ó níbi tán máa dé tí àwọn sójà abẹ máa dá wọn padà pé ẹ gbúdọ̀ dé bí ibi ìbàlẹ̀ gbúdọ̀ dé nǹkan tán pè léèwọ̀ nìyẹn. Èèwọ̀ póríṣiríṣi láti airport ni èèwọ̀ ti bẹ̀rẹ̀. Ìwọ tó bá ní passport international passport èèwọ̀ ní fún ẹ láti lọ wọ sọ pé o fẹ́ travel out èèwọ̀ nìyẹn náà torí nǹkan tó bá ń pè léèwọ̀ àwa rò kó bẹ́yà nǹkan tó pọ́n apààyàn ni no. Èèwọ̀ ní fún wọn tó lè tó mọ bá ṣe ń wa mọ́tò láti kó wọnú mọ́tò torí pé kíni o máa lọ forí sọgi èèwọ̀ náà nìyẹn. Ẹni tí òkọ́ṣẹ́ bá ṣe ń fowó ọkọ̀ òfurufú èèwọ̀ ní fún láti lè bọ́nú ẹ̀ èèwọ̀ náà nìyẹn torí kó má pa àwọn ẹni ẹlẹ́ni dànù. Torí níta bá ń sọ pé èèwọ̀ àwọn nǹkan kan gbogbo nǹkan tá a máa ń bèèrè lórí ni spiritual. Èèwọ̀ ni láti lọ lé onílé tí ìjẹ́ pé wọ́n lo ní kó kọ̀ déédéé lọ wọ ọbẹ̀ kó lọ jókòó èèwọ̀ nítorí ó máa jìyà láti bẹ̀ jáde. Ara nǹkan tá à ń pè léèwọ̀ lóríṣiríṣi nìyí wọn èèwọ̀ ni kéèyàn lọ jẹ ìgbẹ́ torí tá a bá ń sọ pé èèwọ̀ nílẹ̀ Yorùbá àwọn ẹlẹ́sìn yìí wọ́n ti dà wá lórí rú wọ́n ti jẹ́ ká rí bí kan tó jẹ́ pé ó burú gan. Èèwọ̀ ni ká gbégún lọ sí mọ́ṣáláṣí èèwọ̀ dẹ̀ ni kí olóró kó gbòòrò jáde ní church èèwọ̀ náà pè ní boundary. Anything tó bá ti níbi tó pé má kọjá bíbá yìí o èèwọ̀ nìyẹn. So àwa bẹ̀rẹ̀ sí láti gbàgbá ọtí láti lè ba nǹkan ilẹ̀ wa jẹ́. Ìdí tí wọ́n fi mọ́ ba ọ̀pẹ̀ bí ni láti lè ṣàlàyé nǹkan tó máa ṣe tó bá dórí oyè kò sí nǹkan kan tó ń ṣe ń bẹ̀ kì í pé wọ́n ń górí èèyàn àbọ̀ ń gọ́rùn èèyàn torí ìtàn tá a gbọ́ ni wípé àwọn ọba yẹn tí wọ́n bá ti pa wọ́n máa yọ ọkàn wọn wọ́n máa gẹ́sẹ̀ wọn. Ọba tó bá sọ pé wọn ò rírú ẹ̀ rí kó wá sọ nígbà tó ń jọba o òun wá rí ẹsẹ̀ bàbá kan tó ti kú wọ́n gbé sí òun lẹ́nu ni àbí wọ́n fóun nìkan. A fi ń pọ́nlẹ̀ Yorùbá lé ni. Ẹ̀yin wèrè àfáà yìí tẹ wá ń sọ òṣì ọ̀rọ̀ yìí ẹ lọ jàjà yín ní Mẹ́kà ibi tẹ́ ń kó 10 million lọ tán jẹ́ kẹ́ wọlé láti lè rí nǹkan tó wà nínú Kaaba tẹ́ ẹ lè béèrè pé òkúta Ájárà àsọ́àbù tẹ́ ẹ fẹnu láńbẹ̀ yẹn tẹ́ ẹ lè béèrè lọ́wọ́ pé kí ni òkúta ìwúlò fún
àbí kẹ́ ẹni kan wo kúrò ńbẹ̀ pé òkúta yóò ní ìjẹ̀bi alàlà ń sìn à ní ìdòkúta láti pọ́nlá. Ìjà tá ẹ̀ lè jà láti ba àṣà aláṣà jẹ́ ẹ̀yin ọmọ àtòkò wá ba ilé jẹ́ yìí ẹ kó wá sílẹ̀ wá ń ba ilé jẹ́. Elédùmarè ò ní gbà fún gbogbo yín. A dúpẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ níjẹ̀bú Òde ṣẹlẹ̀. Ojú gbogbo àwọn ọmọ Yorùbá ti là ń sìn. Gbogbo ariwo tá à ń pa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń sìn ó ti hàn sáwọn èèyàn lóòótọ́ pé àwọn pípù yìí wá láti ba ilẹ̀ wa jẹ́ nísìn. So ẹni ọba tó bá máa jẹ́ ń sìn ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé òun kórí burúkú ẹ bọ̀ ṣé Jésù ẹ lòun kó bọ̀ ní orí ipò ọba. Tó bá jẹ́ Jésù ẹ lòun kó bọ̀ kórí burúkú ẹ lọ ṣọ́ọ̀ṣì ẹ. Ìwọ tó bá jẹ́ pé ànábì wèrè nìwọ náà ń kó bọ̀ kó ṣì ẹ lọ bá ànábì yẹ. Wọ́n pè yín wá jọba ẹ má balẹ̀ wa jẹ́. Ẹni bá máa ṣẹ̀sìn kó ṣẹ̀sìn yẹn. Má torí ẹ̀sìn yẹn kó wá sórí ipò ọba kó wá ṣẹ̀sìn. Ẹ̀sìn nǹkan téèyàn bá ń ṣe láyé individual ni fún ìwọ àti family ẹni kò kàn mí kò kàn anybody. Ibi tó bá wù mí mo lè lọ. Nípa ọ̀rọ̀ ọba kò síbi tí wọ́n ti ń fi ọkàn ọba kan sẹ́nu ọba kan, kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Nǹkan tó wà nínú ẹ̀ ni pé bọ́n ṣe ń sin ọba ó yàtọ̀ bọ́n ṣe ń sin àwọn ordinary person. Nítorí a rí wọn bí òòṣà tán bá kú tán. Kòtò tán máa fi ń sin ọba ó máa ń jìn ju kòtò tán máa fi ń sin ordinary person. Torí ó ní bọ́n ṣe máa dress wọn, ó ní bọ́n ṣe máa ṣe wọ́n sínú ibẹ̀. Kò ń ṣe pé ó ní secret kan pé bóyá wọ́n á yọ orí wọn, wọ́n á yẹsẹ̀ wọn, wọ́n á ya apá wọn. No. Ó ní bọ́n ṣe máa ń sin wọ́n. Ó yàtọ̀ sí pé wọ́n ṣe máa ń sin ordinary person. Most of the time òru náà máa ń sin ọba. Àwọn tó bá dẹ̀ ń sin ọba kẹ̀dẹ̀rẹ́ kì í ṣe gbogbo èèyàn ló gbúdọ̀ rí ọba bọ́n ṣe ń ṣe é. Ó tán. Ṣebí àṣà ìlú oníkálukú ni. Mo gbúdọ̀ pé ká ní pé ànábì ló ní ká máa sin ọba bọ́n ṣe ń ṣe ọba nílẹ̀ Yorùbá. Àwọn olórí burúkú yìí náà nǹkan tó máa tẹ̀lé nìyẹn. Ẹ̀yin èèyàn mi ẹ má jẹ́ kán ba àṣà wa jẹ́. Bó ò bá lè ṣe kì í ṣe dandan. Fi sílẹ̀ fáwọn tó ń ṣe é. Tí mi ò bá lọ sí mọ́ṣáláṣí ìyẹn ò ní kí lọ máa ju òkò sínú mọ́ṣáláṣí náà. Tí mi ò bá lọ church kò ní kí lọ máa mú gbó lẹ́nu ọ̀nà church. Ẹ jẹ́ kó rí wa pé gbogbo ìtàn tó dẹ̀ kọ́ fún wa nínú Bíbélì ni o àti Kùránì irọ́ ló wà ńbẹ̀. Ṣé Ádámù àní Éfù ló bẹ̀ mí pẹ̀lú ẹ? Irọ́ ni. Èdè wo l'Ádámù àní Éfù sọ? Ìgbà tí Ádámù bí ní Éfù, Ádámù àní Éfù tán bí Kénà níbẹ̀ tán náà tún bí ọmọ kan kí náà porúkọ bí kìíní kan ẹ̀jẹ̀ something like that mo ti gbàgbé orúkọ ẹ̀. Àwọn bíi mẹ́ta péré náà mention. Báwo la ṣe develop débi tá a wà yìí? Ìtàn 6,000 years débi tí mo wà yìí. Báwo ló ṣe cover gbogbo ayé? Oníkálukú ló ní nǹkan history wọn tẹ́ bá dé ìlú wọn. Àwọn kan kàn wá kọ tiwọn sílẹ̀ láti gbé borí àwọn kan ni. Ẹ̀dẹ̀ wá bẹ̀ sí ń gbà abẹ́ ní gbàgbà ọtí. Gbogbo ẹni tó bá ní òun kú láyé. Àwọn kan wà tó yẹ pé wọ́n máa kú. Wọ́n á tún jí padà. Ẹ rí i pé èdè ẹ lọ wo béèrè lọ́wọ́ wọn. Èdè ẹ tó ń sọ níbí ló tún máa sọ lọ́run. Àwọn èèyàn bíi tiẹ̀ ń bẹ ló mọ position tó wà náà ló máa bára ẹ̀ ń bẹ̀. Kò sẹ́ni tó sọ pé òun jí láyé ìgbà tó ń dọ́run àwọn òyìnbó lòun bá. Oníkálukú ló ní ọ̀run ẹ̀ níbi tó ti wá. Ẹ má jẹ́ ká ba àṣà wa jẹ́. Ẹ má jẹ́ ká ba èdè wa jẹ́. Elédùmarè ò ní bà wá lójú jẹ́. Gbogbo ẹ̀yin ọmọ kọ Yorùbá ni mo bẹ̀. Ẹni tó bá fẹ́ jọba ń sìn tó bá ti di pé ọba tóun fẹ́ wá jẹ yìí o òun fẹ́ wá jẹ láti da ìlú rú ni ẹ má jẹ́ ó jọba. Ẹ béèrè lọ́wọ́ ẹ̀ ṣe òun bọ̀ láti wá gbé ẹ̀sìn yẹn ga ni àbó òun bọ̀ láti wá ṣe nǹkan tí aráàlú ń fẹ́. Ọba ò kì í lẹ́sìn bọ́ba bá tiẹ̀ lẹ́sìn gan ni òun láti ṣe nínú ilé ẹ̀ ni. Ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin èèyàn mi gbogbo apátápátá mo kí ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ilẹ̀ kóòtù òjìrì ò ní bàjẹ́ o. Ẹ subscribe sórí YouTube channel mi Oma TV. Ẹ lọ sórí YouTube tẹ́ bá type Oma TV ẹ scroll down ẹ máa rí mi tí mo wọ orange t-shirt ẹ bá mi subscribe lórí TikTok Oma TV náà ni lórí X Oma TV náà ni. Ẹ ṣé mo dúpẹ́ mo kí gbogbo wa o ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́. Thank you very much.